kí n bí ẹgbàá ọ̀bùn máa kúkú bí ọ̀kan ṣoṣo ọ̀gá máa ròyìn aráyé lójú máa ròyìn gbéraga ṣé ọ̀kan ṣoṣo àràbà kì í ṣẹgbẹ́ ẹgbàá ọ̀ṣunṣún ọmọ tó jáfáfá kan ṣoṣo kì í ṣẹgbẹ́ igba irun bí ọmọ àrè. A tún kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ètò Yorùbá wa ní tí a ti ń dá bẹbẹ yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ibí ni a ti máa ń ṣe àgbéyẹ̀wò ìgbéléwọ̀n àwọn akẹ́kọ̀ọ́ káàkiri ní ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ èdè àti àṣà Yorùbá. A tún ti dé lónìí láti gbàràkà sí dà lọ́wọ́ alára. Kí la tún ṣe lónìí yìí o? A gbé àwọn ilé ẹ̀kọ́ kan wá o, ilé ẹ̀kọ́ People's Girls àti ilé ẹ̀kọ́ Olúyọ̀lé. Àmọ́ tí ẹ bá ń wò wá dáadáa rí pé àwọn ilé ẹ̀kọ́ People's Girls ni wọ́n wá, àárí àwọn ilé ẹ̀kọ́ Olúyọ̀lé bóyá fúnde kan tàbí òmíràn. Síbẹ̀ a ó ṣe ìgbéléwọ̀n lórí àwọn nǹkan tí olùkọ́ wọn fi kọ́ wọn ní ilé ẹ̀kọ́. Mo kí yín káàbọ̀ sí orí ètò yín ètò wa Yorùbá wa. Ẹ káàbọ̀ o. Ẹ káàbọ̀ o. Ní ọwọ́ ọ̀tún mi ẹ bá a dárúkọ yín fún àwọn tó ń wò wá, orúkọ yín, ilé ẹ̀kọ́ tẹ́ ẹ ti wá, iye ọmọ ọdún tẹ́ ẹ jẹ́ àti ìlú tí ẹ ti wá. Orúkọ tèmi ni Afọlábí Faidat. Mo jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ People's Girls Grammar School. Mo jẹ́ ọmọ ọdún 15. Ìlú wo lẹ ti wá? Mo jẹ́ ọmọ ìlú Ìbàdàn. Ìlú Ìbàdàn. Ẹ ṣe gan nípa fún un látẹ̀wọ́. Ní ọwọ́ òsì mi ní àná ẹ bá a dárúkọ yín àti gbogbo àwọn nǹkan tó kù. Orúkọ mi ni Giwa Zainab. Mo wá láti ilé ẹ̀kọ́ People's Girls Grammar School. Mo jẹ́ ọmọ ọdún 15. Orúkọ ìlú tí mo ti wá ní Ìjẹ̀bú Igbó. Ìjẹ̀bú Igbó. Ẹ bá a fún ọ látẹ̀wọ́. Nígbà tí ẹ bá ti dé orí ètò ni ẹ ti láǹfààní láti dáhùn ìbéèrè 10 ṣókí kópọ́ 10 náà ẹ jọ pín ní àárín ara yín ní 5 títí tí a fi parí ètò. A fẹ́ mọ bí ẹ ṣe mọ èdè àti àṣà Yorùbá sí. Gbogbo àwọn nǹkan tá a rẹ̀ ń béèrè ó jẹ́ nǹkan tó ṣe wípé nǹkan tí àwọn olùkọ́ wọn ti kọ́ wọn ní yàrá ìkẹ́kọ̀ọ́ náà là ń ṣe ìgbéléwọ̀n. A rí pé tá a bá ń ṣe èyí yóò ran èdè àti àṣà Yorùbá lọ́wọ́, yóò tún ran àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ tí wọ́n máa ń kùnà ní ìwé àṣekágbá ní ilé ẹ̀kọ́ girama. Èyí yóò ràn wọ́n lọ́wọ́ dáadáa. Ojú pátákó tí ẹ̀ ń wò yìí ni àwọn ìbéèrè yìí wà. Ẹ rí oríṣiríṣi àwọn nǹkan tó wà ńbẹ̀. Bákan náà ni àwọn álífábẹ́ẹ̀tì èdè Yorùbá àwọn kan jẹyọ ńbẹ̀. Èlé ìtẹ́ bá ti mú ẹ kàn dárúkọ rẹ̀. Àwọn nǹkan tó wà ńbẹ̀ ó ṣeé ṣe ẹ̀yin lè má fẹ́ ran àwọn kọ̀ọ̀kan ńbẹ̀. Àmọ́ ẹ gbìyànjú láti sọ, atọ́kùn yóò ràn yín lọ́wọ́ láti bá yín ṣe. Ẹ ní àǹfààní láti sọ èdè mìíràn yàtọ̀ sí èdè Yorùbá nìkan. Àmọ́ tí ẹ bá ṣe nǹkan yín àní fìyà jẹ yín, a bá ń ṣe àtúnṣe síbẹ̀. Ṣé ó yé wa? Ṣé ọkàn yín balẹ̀? Bẹ́ẹ̀ni. Táyà yín ò já? Ó yẹ ẹ̀mí sínú ẹ̀mí síta. Ẹ já bẹ̀rẹ̀ ètò. Ó yẹ mú ìbéèrè láti ọwọ́ ọ̀tún mi. Orúkọ yín kẹ́sì sọ ìbéèrè tẹ́ mú. Orúkọ mi ni Afọlábí Faidat. Mo mú ìbéèrè 11. Ìbéèrè 11 abẹ́ẹ̀rí ọmọ ọlọ́mọ kò lọ́kànjúà ó yá mú níbi ilẹ̀bẹ̀ tá a ti wọ́n lẹ̀ jẹ́. Ìrọsì nítorí pé òǹkà tó wà ń bẹ̀ ń lélẹ̀ ṣe mú tó bá jẹ́ ẹran náà kó sínú ọbẹ̀ eléyìí tó tóbi jù lẹ́ẹ̀mú ẹ̀yà kí ni o. Orúkọ oyè ọba. Kí ni orúkọ oyè ọba ìlú Ṣakí? Bí a ti ní Ọọ̀ni ti Ifẹ̀. Kí ni orúkọ oyè ọba ìlú Ṣakí? Láàrin wíníwíní ojú aago ìṣẹ́jú àáyá 5 ó lọ́nu o. 1 2 3 4 5. Kí ẹnì kejì fi ṣe bàjẹ́. Kí ni orúkọ oyè ọba ìlú Ṣakí? Ó pàkàṣọ. Ẹ sọ pé ó pàkàṣọ. Ó pàkàṣọ. Ẹ sọ bẹ́ẹ̀, ẹ sọ sókè. Ó pàkàṣọ. Ẹ sọ pé ó pàkàṣọ. Ó pàkàṣọ. Ó pàkàṣọ lóòótọ́. Orúkọ oyè ọba ìlú Ṣakí ni Ọ̀kẹrẹ̀. Ọ̀kẹrẹ̀ ti ìlú Ṣakí. Ẹ pàtẹ́wọ́ dáadáa. Ẹ ṣeun. Ẹ mú béèrè. Ìbéèrè 40. Ìbéèrè 40. Kò sí 40 wà mẹ́rin. Ìbéèrè 40. Ọdún wo
ni wọ́n túmọ̀ bíbélì sí èdè Yorùbá láti ìpele girama kìíní kejì kẹta àkọ́kọ́ náà ti kọ́ yín ó ṣeé ṣe kán tún kọ́ yín ní girama àgbà bákan náà. Ọdún wo ni wọ́n túmọ̀ bíbélì sí èdè Yorùbá? Ẹlẹ́sìn wo ni yín? Kristẹni. Ẹlẹ́sìn Kìrìsìtẹ́ ẹ̀bẹ̀ ilé ayé ẹ̀rọ lọ́nbí. Ọdún wo ni? Ó pàkàṣọ. Bẹ́ẹ̀ni sà. Ẹ fi ṣèfàjẹ́. Ọdún wo ni wọ́n túmọ̀ bíbélì sí èdè Yorùbá? Ẹlẹ́rántí nítorí ìjọba àsìkò. 1851. Ẹ sọ sókè. 1851. 1851. Ẹ bá mi fún látẹ̀wọ́, ẹ fún látẹ̀wọ́. Ẹ fúnra yín látẹ̀wọ́. Ó gbà ó 1851 láti ọwọ́ Samuel Ajayi Crowther ni ó túmọ̀ bíbélì sí èdè Yorùbá. Mo gba ìbéèrè kan. Ẹ mú béèrè. Ẹ̀yin ló kàn. Mo mú ìbéèrè méjìdínláàádọ́rin. Kí ni fígọ̀ rẹ̀ ní ìṣirò? 68. 68 méjìdínní ọgọ́rin. Méjìdínláàádọ́rin kì í ṣe ọgọ́rin. Méjìdínláàádọ́rin 70 àádọ́rin. Méjì bá wá dé inú ẹ̀kọ́ o, ó jẹ́ méjìdínláàádọ́rin. Ìbéèrè méjìdínláàádọ́rin kí ni nǹkan tó sọ? Òrìṣà. Dárúkọ méjì tí wọ́n tún ń pe òrìṣà Ọbàtálá. Alámọ̀. Màá fún ẹ nítorí pé òǹkọrin ni Ṣọlá Àlìsí ti fi kọrin rí. Alámọ̀ ire alámọ̀ òun ló jẹ́ alámọ̀. Mọ̀rí. Mi ò gbà mọ́. Ẹ̀dá pè lálámọ̀ náà ni mọ̀rí amọ̀ torí pé ó ń lo amọ̀ ó fi ń mọ ènìyàn. Ọbàtálá ló ṣẹ̀dá èèyàn ló ṣojú ṣe mú nígbà tó ṣe tán lolódùmarè ní èémí yìí sí wa ní ara. Orúkọ mi ìtọ́ tó pe Ọbàtálá. Ọ̀pàkàṣọ tẹ́ ẹ ń nàgà bíi pé ẹ fẹ́ mú nǹkan. Màá fún arábìnrin ní tòǹdó lára orúkọ tí a ń pe Ọbàtálá. Orúkọ míì tá a tún pe Ọbàtálá ni alábàáláṣẹ torí pé ó ní àṣẹ lẹ́nu. A pè ní alábàáláṣẹ. Oríṣiríṣi àwọn orúkọ wọ́n tún máa ń pè ní bàbá arúgbó torí pé òun ló dàgbà jù nínú àwọn òrìṣà. Bàbá arúgbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun gan ni. Ẹ pàtẹ́wọ́ bá tọ́gbọ́n. Ẹ mú béèrè. Ìbéèrè kẹtàlá. Ẹ ti gbára dìde mi. Ìbéèrè kẹtàlá. Òrìṣà wo ni wọ́n ń jẹ́ orúkọ yìí mọ́ lára? Ọ̀jẹ́rìndé. Òrìṣà wo ni? Ọ̀jẹ́rìndé. Àwọn eléégún. Ẹ fún látẹ̀wọ́. Àwọn eléégún. Àwọn ọmọ yìí mọ̀ wò people get wọ́n mọ̀ wé o. Àwọn àti ń jẹ́ ìbéèrè lọ. Kí ló dé? Ẹ múra mi wá ni. Ó náà lẹ ṣe sílẹ̀ kí jẹ́ káwọn tó fẹ́ bá ń gbójú kó wà. Ọ̀yá ẹ mú béèrè. Mo mú ìbéèrè kọkàndínlọ́gọ́rùn-ún. Ìbéèrè kọkàndínlọ́gọ́rùn-ún. Ìbéèrè kọkàndínlọ́gọ́rùn-ún. Ìbéèrè kọkàndínlọ́gọ́rùn-ún. Ìwà burúkú kò yẹ ẹni abíire. Ìwà burúkú kò yẹ ẹni abíire. Nínú gbólóhùn òkè yìí, a wá fàlà sí burúkú. Ìwà burúkú kò yẹ ẹni abíire. A fàlà sí burúkú. Irú ìsọ̀rí ọ̀rọ̀ wo ni burúkú?
Irú ìsọ̀rí ọ̀rọ̀ wo ni? Iṣẹ́ wo ló ṣe ń bẹ̀? Ọ̀rọ̀ kí ni? Wíníwíní ojú aago. 1, 2, 3, 4. Àrùn. Ẹ sọ̀rọ̀ sókè. Aṣàpèjúwe. Aṣàpèjúwe. Ẹ fún látẹ̀wọ́. Bí ẹ bá lè tètè máa sọ̀rọ̀ sókè, màá máa gbé dìde. Tí n bá ti ka wíníwíní ojú aago ìṣẹ́jú 5 ó ti lọ. Gbogbo nǹkan téèyàn bá mọ̀, ifá ò fọre yóò fọ bí wàá tiẹ̀ ti sọ síta. Wàá sọ síta. Ó gbà o. Ká ní àwọn ilé ẹ̀kọ́ mìíràn tí wọ́n á fi gagbára pẹ̀lú yín bá wà níbí, ó ṣeé ṣe. Bẹ́ẹ̀ ṣe o. Ẹ mú béèrè. Ìkọkànlélọ́gọ́rùn-ún. Ìbéèrè tó wà níbí ni pé lẹ́tà mélòó ló wà nínú álífábẹ́ẹ̀tì èdè Yorùbá? Wíníwíní ojú aago. 1, 2, 3, 4, 5. Kí ẹnìkejì fi ṣèbàjẹ́. 26. Wọ́n ṣí. Álífábẹ́ẹ̀tì tó wà ní èdè Yorùbá jẹ́ 25. Fígọ̀ rẹ̀ jẹ́ 25. Nígbà tí àwọn Gẹ̀ẹ́sì títí wọ́n jẹ́ 26. Ẹ má bínú. Ẹ mú béèrè. Ta ló kàn? Ẹ mú béèrè. Álífábẹ́ẹ̀tì wí. Ẹ máa sọ̀rọ̀ sókè. Ara nǹkan tá à ń jà sí lórí ètò nìyí o. Ẹ sọ̀rọ̀ sókè, àwọn aráalé fẹ́ gbọ́ yín. Tí ẹ bá sì débi tẹ́ ẹ ti fẹ́ pariwo irọ́ ni ẹ pariwo sókè. Álífábẹ́ẹ̀tì wí. Nǹkan tó sọ ni pé èwo ni wọ́n sọ pé kì í rìn dé ọ̀sán? Kinní kan ìrìn dé ọ̀sán. Ẹni abíire kì í rìn dé òru. Kí ni kì í rìn dé ọ̀sán? Wíníwíní ojú aago. 1, 2, 3, 4. Kí ẹnìkejì fi ṣèbàjẹ́. Ìjàkùmọ̀. Ẹ bá fún látẹ̀wọ́. Ìjàkùmọ̀ kì í rìn dé ọ̀sán. Ẹni abíire kì í rìn dé òru. Ìjàkùmọ̀ kì í rìn dé ọ̀sán. Ẹ jáwọ́ béèrè tẹ́ ẹ ti dáhùn láti gbà tá a ti bẹ̀rẹ̀. 1, 2, 3, 4, 5, 6. Kí a tó tẹ̀síwájú, ìlú wo lẹ ti wá lẹ́ẹ̀kan? Ìlú Ìbàdàn. Ẹ bá koríki ìlú Ìbàdàn. Ìbàdàn o, Ìbàdàn mẹ́sì ọ̀gọ̀, ìlú Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá. Bẹ́ẹ̀ ni. Ẹ bá fún látẹ̀wọ́. Ibo lẹ́lẹ́ ti wá lẹ́ẹ̀kan? Ìjẹ̀bú. Ìlú Ìjẹ̀bú-Igbó. Bẹ́ẹ̀ni sà. Ẹ lè bá koríki ìlú Ìjẹ̀bú. Sà. Ẹ moríkì Ìjẹ̀bú. Àwọn aráalé máa ń wò yín. Ẹyọ máa Jẹ̀bú. À ń retí ẹnìkan lórí ètò kó wá fínúfíndọ̀ kó wá kí oríkì Ìjẹ̀bú fún wa láàárín ìṣẹ́jú 5. Torí pé Ìjẹ̀bú tí ń ṣe fíìmù ló bá rí fọ́nrán yìí yóò dùn o. Ẹ lọ ṣiṣẹ́ lórí ẹ̀. Ó yẹ kí á tẹ̀síwájú. Láti béèrè kan. Ó yẹ kó béèrè. Òǹkà. Bẹ́ẹ̀ni sà. Òǹkà ń ranjú mọ́ yín. Ọ̀yá ìbéèrè ẹ mú bẹ́ẹ̀ ká wò ó. 122. 122. Kí 120 bá jẹ́ ọgọ́fà. Kí wá ní 122 ó jẹ́? 2 méjìlélọ́gọ́fà. Ìbéèrè náà jáde láti inú gírámà èdè Yorùbá. Mo lọ sí ìlú Ọ̀yọ́. Ọ̀rọ̀ atọ́kùn wo ló wà nínú gbólóhùn yìí? Sí ìlú Ọ̀yọ́. Sí ìlú Ọ̀yọ́. Ọ̀rọ̀ atọ́kùn inú gbólóhùn yìí dà. Sí. Ẹ bá fún látẹ̀wọ́. Ẹ̀yin náà dá ọ̀rọ̀ atọ́kùn mọ̀. 3 ló wà nínú èdè Yorùbá. Yàtọ̀ sí oríṣiríṣi àwọn ìwé tí ó ti sọ̀rọ̀ lórí pé ọ̀rọ̀ atọ́kùn mi nígbà 3 lásán ni a rí tọ́ka sí.
ní ní tì mẹ́tẹ̀ẹ̀ta ó sì máa ń tẹ̀lé ọ̀rọ̀ orúkọ tó bá wà ní ipò àtọ̀ inú gbólóhùn. ẹ mú béèrè. fún ìbéèrè nírinwó àbí 401 ọ̀kànlénírínwó. ìbéèrè náà lọ báyìí, ta ni àwọn àgbà ń pè ní elétí ikún? aláìgbọràn. ọmọ ẹ bá fọmọ ẹ látọwọ́. ẹ ṣe elétí ikún nítorí pé àbùdá tí Olódùmarè dá mọ́ ikún ni pé kì í gbọ́ràn. wọ́n dá nídà ẹni tó létí àmọ́ tí kò lè fi gbọ́. tí àwọn Yorùbá bá wá fi wá wé ènìyàn, ìyẹn ni pé ẹni yìí ò kì í gbọ́ràn yìí kì í ṣe bóyá kò lè gbọ́ nǹkan kan sọ, àmọ́ nípa tó bá ní kó mọ̀ ṣe nǹkan ló máa ń fẹ́ ṣe. ó kù béèrè kan, ẹ sì mú béèrè. 170. wọ́n 70. ilé ayé 170 àádọ́sán. ìbéèrè lọ báyìí pé nínú àròkọ ẹni tó bá débẹ̀ ló lè sọ ọ̀rọ̀ yẹn. ẹni tó bá débẹ̀ ló lè sọ, ó lè jẹyọ nínú àròkọ wo. kí nǹkan máa kọ àròkọ lọ tí wọ́n á sọ owó ìpèdè yẹn lọ pé wo ọ̀rẹ́, ẹni bá débẹ̀ ló lè sọ. inú àròkọ wo ló ti lè jẹyọ? àròkọ kíkẹ́ni tó. inú àròkọ wo, oríṣiríṣi àròkọ la ní. a wá mú ìpèdè yìí jáde wípé inú àròkọ wo náà ti lè lò gan. ẹni tó bá débẹ̀ ló lè sọ. aṣàpèjúwe. rárá, mo ṣí. ẹni tó bá débẹ̀ ló lè sọ. lẹ́tà kíkọ. rárá, tá a bá kọ lẹ́tà sáà lè sọ irú ọ̀rọ̀ yẹn nínú lẹ́tà. a lè sọ inú àròkọ ìjẹmọ́sípayá kankan. nínú àròkọ oníròyìn bí tá a ti ń ṣèròyìn nǹkan, ẹni tá a ń ṣèròyìn fún kò sí bẹ́ẹ̀. ọ̀rẹ́, ẹni bá débẹ̀ ló lè sọ nǹkan bàjẹ́, ó bá sì jẹ́ nǹkan rẹ̀ náà ni. ọ̀rẹ́, ẹni bá débẹ̀ ló lè sọ gómìnà bí wọ́n ṣe ń pín owó lélẹ̀ ní mílímílí ni wọ́n ń fún ẹnì kọ̀ọ̀kan tí ó ń yé wa o. nítorí bẹ́ẹ̀ ẹ ṣí o, mo fẹ́ jẹ́ kí ẹ fi sọ́kàn. láláì fi àkókò wa ṣòfò, àwọn ilé ẹ̀kọ́ People's Girls wọ́n dáhùn ìbéèrè 10 ṣáńgílítì, ọ̀kan lápá ọ̀tún ọ̀kan lápá òsì. omi ẹ̀kọ́ náà ní í ṣe. tí a bá ro àròpọ̀ àwọn nǹkan tí wọ́n gbà ní gbogbo ìbéèrè wọn, ó jẹ́ 5.5. ẹ bá mi fún wọn látẹ̀wọ́, ẹ pàtẹ́wọ́ fúnra yín. ǹjẹ́ mọ̀ pé ẹ̀gbìyànjú tẹ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wá sí orí ètò tó jẹ́ pé wọn ò gbà tó bẹ̀. kódà àwọn tó ṣe ṣáájú yín gan wọn ò gbà tó nǹkan tẹ́ ẹ gbà. nítorí bẹ́ẹ̀ àràbà túnra mú òrò ń gbá rere. nígbà míì tí ẹ wá bá àwọn tí ó ti pegedé, tí ẹ bá wọn kojúkojú tí sọ́nsọ́ méjì ó fojú kanra wọn, ẹ múra o. ẹ dẹ̀ kọ́ nǹkan kan dáhùn sí ni bí a ti sọ̀rọ̀ sókè lórí ètò, nítorí pé gbogbo aráalé ló ń gbọ́ yín. ẹ ṣé gan ni látàárọ̀ tí ẹ ti fi àpèrè tẹ̀dí tí ẹ sì ń dá wa lóhùn lóríṣi ìbéèrè tí à ń léèrè. nígbà tí a bá tún pè nígbà ní ṣẹ́wà bẹ́ẹ̀ ni wá. ṣẹ́wà bẹ́ẹ̀ ni wá. ẹ ti fi èyí ju àwọn akẹgbẹ́ yín tó wà ní ilé ẹ̀kọ́ lọ, nítorí pé ẹ tuntun ní àǹfààní mi nígbàkigbà tẹ́ bá fẹ́ rojọ́ fáwọn èèyàn. wọ́n á sọ, ẹ̀yin náà lè sọ pé mo ti láǹfààní láti dé ibì kan báyìí rí. ẹ ti wá sórí ètò Yorùbá wa níbi tí a ti gbé jáde fáfẹ́fẹ́ lórí African Children's Network TV. á fún yín ní ẹ̀bùn gẹ́gẹ́ bí a ti ṣèlérí bí a ti máa ń fún gbogbo àwọn tí ó bá wá kópa lórí ètò Yorùbá wa. ẹ ṣé gan ni tí ẹ wá sí orí ètò tí a pè yín tí ẹ sì wá. gẹ́gẹ́ bí àdéhùn tí olùdásílẹ̀ ètò yìí Aṣíwájú Abíọ́nà tí wọ́n ṣe ni pé a máa fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá kópa ní orí ètò ní ẹ̀bùn kan tàbí òmíràn. ìka àkọ́kọ́ tá a kọ́kọ́ fún yín ní ìwé 2, èyí tí ó jẹ́ ilé-iṣẹ́ yìí African Children's Network TV tí ẹ ó máa fi ṣe iṣẹ́ ní yàrá ìkẹ́kọ̀ọ́. ẹ gbìyànjú láti máa fi ṣe bí èdè Yorùbá. gbogbo àtàn bá ti bí léèrè pé bó lẹ ti gbà, ẹ jẹ́ kán yé wọn pé orí ètò Yorùbá wa lẹ ti gbà.
pàápàá jùlọ tí a ti ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ láti jẹ́ kí wọ́n nífẹ̀ẹ́ sí èdè àti àṣà Yorùbá. Ẹlẹ́rìí lòdì wọn ni a fún un kí ẹ jòmú tùrú ẹ bá ti délé. Bisikí ẹ mú bisikí ẹ jẹ ẹ mọ bisikí odùn kan odùn bẹ́ẹ̀ ẹ rò pé odùn ló gbòòrà nínú wa gègé ìkọ̀wé nì tó ṣe máa fi kọrin. kábà máa rí rẹ̀ wọ́n wá ní apẹ̀ ní ìrẹsì pé àwọn akẹ́kọ̀ọ́ fẹ́ràn ìrẹsì o ẹ fún wọn ní ìrẹsì yìí ẹ̀yin nìkan kẹ́jẹ́ o tí mọ́ mi yín tó bá fẹ́ gbà nílẹ̀ mọ́ gbà fún mi kẹ́ ẹ gbọ́ ẹ lọ fi abọ́ títí onítọ́lẹ̀ fi ṣe ẹgbà ẹgbà ẹyọ ìrẹsì. àwa fún yín ní owó irinṣẹ́ ẹ pa fún olùkọ́ yín ní owó yìí kì í ṣakẹ́kọ̀ọ́ lónìí owó irinṣẹ́ tí aṣíwájú Abíọ́nà ní ká máa fún gbogbo àwọn olùkọ́ tí wọ́n bá ti wá sí orí ètò wọn ní ká máa fún wọn ẹ bá wa fún olùkọ́ yín ní owó yìí. tá a bá pè é nígbà míì ẹ tètè túdé bẹ́ẹ̀ ṣe ṣe lónìí ẹ ṣe ọmọ dáadáa. títí gbà mí ká tìjọ máa pàdé adélébárí o àyànkórè o àpèjà ibi o àwa lẹ́ẹ̀ máa bá ẹ̀yin lẹ́ẹ̀ ó máa wá Bákàrè Sáìdì Ọláwálé tílé ti pẹ́ yín ọmọ arídọ́mọ jẹun ó dìgbà kan ní ọ̀pọ̀.